ọjọ́ tó fẹ́ wọnú palace ó ní ká fóònù nọ́mbà dádì àwọn òfin ní nọ́mbà ó lọ gba nọ́mbà dádì lọ́wọ́ ẹnìkan èèyàn mi kan lówó dé ẹnìyẹn ṣe nails ẹnìyẹn ló mú wọ palace lọ ìgbà tó wọnú palace ó ní kí dádì change life òun nǹkan tí Portable sọ yí pé hookup ló ń ṣe Portable ò parọ́ tẹ́lẹ̀dísà ó ní kí dádì change life òun pé òun fẹ́ ṣe nǹkan tóun ṣe yẹn mọ́ ó wá school lọ́yọ̀ níjọ́ tó oyún tó ṣe gan ní ṣọ́ọ̀pù lọ́dọ̀ mi kò rówó oorun sára àwọn boyfriend rẹ̀ ó dúró tẹ́nìyẹn fi wá sanwó oorun fún kó tó kúrò lọ́dọ̀ mi kò rí owó oorun san ó ṣe irun tó kò rówó oorun san ó dúró tí ẹnìyẹn tó dé tó ẹnìyẹn tó wá sanwó irun tó ṣe ló tó kúrò ìgbà tó wọnú palace ó tún palace ṣe tá a gbọ́dọ̀ wí kan yòókù àwọn tó ń fẹ́ kó tó di pé ó wọ ọ̀dọ̀ bàbá ó ní láti pé kí wọ́n gbé àwọn ènìyàn torí wọ́n ń tẹ́tí òun ọjọ́ tùláwà nínú àwọn tó gbé wọn tó bí 5 tí wọ́n gbé láwọn ọ̀rẹ́ torí wọ́n tẹ́tí láwọn pọ̀ torí pé wọ́n fẹ́ wọn mọ́ kí wọ́n tó release àwọn bàbá yẹn wọ́n lò bí a month ní Agodi. ok tí Dami bá wá sọ́dọ̀ bàbá lóòótọ́ báwọn kan ṣe sọ wípé òun ló wá sọ́dọ̀ bàbá wípé ìgbé ayé tó ń gbé hòtẹ́ẹ̀lì lọ́rùn kí bàbá jọ kí wọ́n ràn lọ́wọ́ mo fẹ́ béèrè wípé ṣó pọn dandan kí bàbá fẹ́ kí wọ́n tó ràn lọ́wọ́ ni ṣó pọn dandan kò pọn dandan èmi tiẹ̀ fẹ́ máa blame ẹ̀ tẹ́lẹ̀ wípé tí bàbá bá tiẹ̀ dẹnu kọ́ ẹ́ nígbà tó wá sọ́dọ̀ wọn pé o nílò ìrànlọ́wọ́ o fẹ́ kí wọ́n ràn ẹ́ lọ́wọ́ ṣó yẹ kó o gbà àmọ́ mo tún wá padà rò wípé ìbẹ̀rù bójó irú èèyàn tí bàbá jẹ́ ó lè fa kó má fẹ́ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu àkọ́kọ́ ẹ̀kejì ǹjẹ́ a mọ àwọn promises tí wọ́n ṣe fún pé tó bá lè gbà fún mi nǹkan báyìí là á ṣe ẹ̀kẹta ǹjẹ́ a mọ bí àwọn tí bàbá rán sí ṣe ní agbára tó láwùjọ tó lè fà kó má fẹ́ sí no ẹ dá mi lóhùn so a lè blame ẹ lẹ́yìn kẹ́rin wá ni pé èèyàn tó ń tí ó fẹ́ kí ìgbé ayé òun ní ìtumọ̀ tó wá ní opportunity pẹ̀lú bàbá yẹn kọlu sí ó lè máa wo níwò pé òun ti débi ìsinmi òun ó ti débi tí ayé òun àti ní ìtumọ̀ ṣé ń gbọ́ mi ṣùgbọ́n lóòótọ́ ni Yorùbá sọ wípé kò sí bá ṣe máa ṣe èbòlò tí ò nínú run àyàn ọmọ tó jẹ́ wípé ó ti ná ta ó ti ná gbàrà ó ti ná gbòòrò tó wá wọrú ibẹ̀ yẹn sẹ́rí irú èèyàn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ gbèrè àwọn ìrìn àjò kan tẹ́lẹ̀dẹ̀ má bàa padà síbi èbíbí ẹ̀ tàbí ajẹ́ ẹ̀ má bàa padà síbi èbíbí ẹ̀ tẹ́lẹ̀dẹ̀ má bàa padà sínú ẹ̀rọ̀fọ̀ ó yẹ kí wọ́n fún ní orientation gidi because most of irú wọn jẹ́ pé ìgbà yìí tí wọ́n ń gbé wọn kò wù wọ́n tẹ̀ tí ń gbé àwọn ìgbésẹ̀ yẹn kó tó di pé wọ́n máa ń pín gbà mí ìmí ìgbà ó lè jogun ilé ẹ̀ ló ń tì kiri ìmí ìdẹ̀lẹ̀ ó lè jẹ́ bí wọ́n ṣe tọ́ dàgbà tó yẹ pé àwọn òye kan wà jẹ́ kí àwọn òbí ẹ̀ fi iye tí wọ́n fi iye so tó bá wá fortunate bọ́ sí ọwọ́ wa kì í ṣe pé ká take advantage lé lórí a nílò láti mọ̀ pé a fẹ́ ìrànlọ́wọ́ ni Yorùbá ní tá bá dá sọ fọ́lì àmọ́ ń pa láró ni nígbà tí ọmọ wá sọ̀dọ̀ bàbá mi ètò bá bàbá wí o mi ètò sọ wípé nǹkan tí bàbá ṣe ò dá o ṣùgbọ́n èmi wò ní wò pé tí irú ọmọ bá dọ́gbọ́n nínú nǹkan tó ń sọ ní fídíò yìí ni pé ó wá sí palace ó béèrè nọ́mbà ẹgbà tó yá àwọn fún nọ́mbà wọn ṣe gbákàwò kan ọbí àwọn apá dọ́dọ̀ bàbá ó wá sọ fún bàbá pé bàbá ẹjọ́ ìgbé ayé tó ń gbé òtẹ́ ọlọ́run ẹ ràn lọ́wọ́ wọ́n lè ràn lọ́wọ́ láì dẹnu ìfẹ́ kọ́ ọmọ yẹn kéré sí bàbá so mo tẹ̀wé kí lè jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin alágbára láwùjọ wa ẹ̀yin onípò láwùjọ wa ṣé mo pé irú nǹkan ìlà máa ń sọ fún àwọn ọ̀gá ilé iṣẹ́ ń gbà mí tó yẹ pé táwọn èèyàn bá lọ sí interview nílé iṣẹ́ wọn náà máa mẹ́yìn ẹ̀ balẹ̀ káwọn tó fún níṣẹ́ ọ̀rọ̀ ẹ fẹ́ jọ bẹ́ẹ̀ so tí ẹ bá wà ní ipò kan láti ran èèyàn lọ́wọ́ pàápàá ọ̀dọ́bìnrin kò dìgbà tí ẹ bá sọ pé gbọ́dọ̀ fẹ́ yín ẹ tó ràn lọ́wọ́ ó ṣeé ṣe ká ní bàbá mu nímú ọmọ tí bàbá mu nímú ìyàwó àwọn ìbáwí kan wà tí bàbá máa lè báwí tí ò ní tó wojú wọn ṣùgbọ́n bàtí wọ́n ti mu nímú ìyàwó sẹ́mọ̀ bí ọmọ sì máa dọ́wọ́ ẹ̀kẹ́ sí bàbá ó yàtọ̀ sí bí ìyàwó sì máa dọ́wọ́ ẹ̀kẹ́ sọ́kọ mímọ̀ bí ẹ̀ ń get mi so ibi tí kíní ẹ̀ tó kọ́kọ́ wọ́ wá nìyẹn dẹ́nídà kejì ẹ̀wẹ̀ ohun gẹ́gẹ́ tó wá jẹ́ wípé ọmọ ta tẹ́lẹ̀
yóò bá ní tọ́ bá bí yẹn máa tún rẹ̀ bí ni nígbà tọ́lọ́run wá bá ẹ ṣe Dami tó wá padà wọlé ọ̀la tí bàbá wa pè é pé tí bàbá wa tẹ́wọ́ gbà pé ó dá o mo máa fẹ́ o tán dẹ̀ sọ ẹ́ di olórí láàfin kò yẹ kí ìdá ẹ padà pèrè ẹ̀ lẹ́rù tó ayé bá tiẹ̀ wá padà ń sí ẹ́ kò yẹ kí wọ́n padà sí ara ẹ̀ ẹ̀yin ìdílé Dami náà mi ò bí ó sì ló bí o ṣùgbọ́n ẹ̀yin òbí ẹ̀ ń gbà yẹn kò yẹ kẹ́ wá sùn tẹ́tẹ́rẹ́ ó yẹ kẹ́ wọ́n bá sọ̀rọ̀ kẹ́ pé jókòó pé ibi tó wà yóò jókòó síbẹ̀ o débi wípé Dami wá ń da ààfin rú wọ́n ń wọ ọmọ gànfẹ́ láàfin wọn àti Bádírá ń gbà yẹn wọ́n wá sápò láàfin mo náà fà láti sọ fún yín wípé Dami ti kúrò ní ààfin kí bàbá tó papòdà ó tó bí ọdún kan tí Dami kúrò ní ààfin ni bàbá tó papòdà tó mọ̀ pé káni Dami sì wà ní ààfin gbà tí bàbá papòdà Portable ò ní ní àǹfààní láti kọnu sí àmọ́ mo wá fẹ́ béèrè ìbéèrè kan Portable sọ wípé òun bá Aláàfin Ọ̀yọ́ tọ́mọ ní ọmọ tí Dami gbé kúrò lọ́dọ̀ bàbá Yorùbá ní tí adìyẹ bá kú a kì í dẹ̀yìn ẹ̀nù ojúlówó ọmọ Aláàfin Ọ̀yọ́ lọmọ tí Dami bí fún bàbá ṣé kò ọmọ yìí ò ní ẹ̀tọ́ kankan nínú ogún bàbá ni débi pé torí nígbà tí àwọn kan máa sọ wọ́n ní àtijẹ ló gbé Dami dọ́dọ̀ Portable àtijẹ ló gbé Dami dọ́dọ̀ Portable nígbà tí ọ̀gá mi ọmọ bàbá Aláàfin Ọ̀yọ́ tó wà ní àbúrò táwọn náà máa sọ̀rọ̀ èsì mo ti gbàgbé orúkọ wọn táwọn náà máa sọ̀rọ̀ wọ́n ní gbogbo alámọ̀ pé téèyàn bá ti fẹ́ single mother ó gbọ́dọ̀ mọ̀ púpọ̀ òun gbọ́dọ̀ tọ́jú ọmọ ẹ̀ náà so wọ́n fẹ́ bèrè wípé ṣé ọmọ yẹn ò ní ìpín kankan nínú nǹkan tí bàbá fi sílẹ̀ ni tí Dami lè máa fi tọ́jú ọmọ yẹn láti pé Dami ń fún àfọlù kiri ó ń bèrè ni o sọmọ yẹn ò kàn ní ìpín kankan pé mo bìlí pé níbi tí bàbá ní owó dé kò yẹ kí kankan ní ọmọ bàbá àti tí wọ́n bí síta àti tí wọ́n bí sílé kóráre tí wọ́n bá pín àwọn ogún yẹn bó ṣe yẹ kí wọ́n pín dẹ̀ nínú àwọn ọmọ tí bàbá bí tó ti dàgbà sáàrí ilé tó lè máa nawọ́ sí ọmọ yẹn ni wípé ọmọ bàbá wa SARS ni débi pé Portable wá sọ pé òun bá Aláàfin Ọ̀yọ́ tọ́mọ ọ̀rọ̀ ẹ̀gbin ni ọ̀rọ̀ ẹ̀gbin gbáà ni so ẹjọ́ ẹ jẹ́ ká ronú lọ síbẹ̀ yẹn gbogbo bí ìrìnàjò yẹn ṣe rí ó ti wá láti ọjọ́ tí Dami ti dọ́dọ̀ bàbá oyè so Dami ìmọ̀ràn tẹ́mi wá máa fún ẹ lélẹ́yìí adúpẹ́ pé o tiẹ̀ tí ìbímọ fún Portable tẹ́lẹ̀ fi ṣẹlẹ̀ tún ayé rẹ tò kún èrò rẹ pa àmọ́ pé ọmọ kékeré sì ni ẹ o ti nílò ọkọ ṣùgbọ́n tó bá máa padà fi ọkọ fẹ́ èèyàn tó ní làákàyè tó máa mọ iyì ẹ tó máa mọ iyì ibi tó ti ń bọ̀ tó máa mọ iyì ibi tó ti ń bọ̀ mo gbàdúrà wípé o ò ní sí yẹn o Adéọmọdé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí kéré ó dàbọ̀.